wípé ọ̀dà láàrin jálàbí wọnú ẹ̀sìn ọ̀wọ́nú ẹ̀sìn à ń fa yín lọ́wọ́ àyèfátàn ọ̀dà kẹ́ni orówó ń bi jálàbí bàbá tiẹ̀ dìfẹ́ǹdì kọ́ da jálàbí da á dìfẹ́ǹdì ẹ̀ ọ̀dà kẹ́ni orówó ń bi jálàbí kọ́ ná lọ́nà tó da tí ó fi kò yọnu Ọlọ́run. à ń lè fowó kó mi à ń lè fowó káwọn ọmọbìnrin ní kámpọ́ọ̀sì à ń lọ hòtẹ́ẹ̀lì káàfún jálàbí wa sunlẹ̀ kóbìnrin mẹ́ta ọ̀kan ní ń fa eré ọ̀kan ní ń fa ẹsẹ̀ bàtàrà ìlú wa gbà mọ́ lọ́wọ́ bọ́bá tiẹ̀ wa gbà tọ́gbọ̀ ọmọ wọn lọ́wọ́ nǹkan bó lọ́rùn jọ fọlọ́hún. gbọ́kọ́ sí ẹ wo bí ìgbésí ayé Kárúnà padà wá jásí. wàhálà alákọ̀ọ́bì ìfíìsì náà ti hí. bí Kárúnà náà ti jáde pẹ̀lú ọlá rẹ̀ nù ni. ọ̀làlẹ́bí iná yorí dùn náà hayata dunya. àwọn tí ń fẹ́ ayé nìkan tí wọ́n fẹ́ alkiyama. yálà ìtàlá náà wọ́n ń pè yí àwọn bíbélà máa ń ti ya Kárún irú tọ́lọ̀ ń ṣe fún Kárúnà yìí kò bá ṣe fáwọn náà. ẹ ò ní wípé àwọn èèyàn fọ́ fún Kárúnà níjọ́ náà àwọn èèyàn fọ́ fún nígbà àwọn èèyàn wá ń fọ́ tó ń kálukú ní hey ó láyé tàwọn náà ṣe wá rí báyìí ọlọmọsàjọ da fáwọn náà ọ̀rọ̀ ẹnìkan lọ́dà yìí ẹwọ látọ̀lọ̀ ń dá Kárúnà ẹwà àwọn àdẹ̀sí malolo ẹwà kìnnìkan bọ́lọ̀ ń ṣe bọ́sà ṣe bá fáwọn náà ìgbà tó wá ṣe bẹ́ẹ̀ ṣe wá rí àwọn kan tọ́já sí wípé ìrìnrìn ayé òun àwọn ti sọ fọ́lọ́run pé wọ́n má ṣe fáwọn ọgbọ́ àwọn ti sọ fọ́lọ́run pé Ọlọ́run má kí àwọn o má fa àwọn lówó o wọ́n tọrọ pé má fún wa lówó èmi sọ pé gbogbo ẹni fi sọ pé inú àfà ẹnìkan ṣoṣo tèmi rí nú àwọn ẹni Ọlọ́run tó sọ pé tọ́bẹ̀ Ọlọ́run pé Ọlọ́run yẹn fẹ́ owó má fún mi òun ni Sheikh Adam tí Adam nìkan mọ́ gbọ́ wípé Adam ni Ọlọ́run yẹn fẹ́ owó má fún mi o owó sì ń wá wọn kí wọ́n sì ń lè pa àwọn ọ̀fẹ́ aláwọ̀ ọ̀fẹ́ wọ́n lè tó fún mi nínú mímọ̀ yìí ó tó mi kọ̀ wá sẹ́nìkan tí ó fòrò yìí Sheikh Adam aborolo nìkan tó kọ́ ní tó wá ní tí Adam ẹni tó lọ́lá tó lówó ìmọ̀ náà ni gbogbo ẹni tí ó ròyìn Sheikh Adam láyé ìmọ̀ náà ni wọ́n fi ròyìn wọn kò sí owó ní ròyìn Sheikh Adam láyé irú àwọn bẹ́ẹ̀ tí wọ́n wá láwọn ọ̀fẹ́ owó àwọn ọ̀fọ́lá àwọn adáyèsí padà fún àwọn tí wọ́n ní àwọn bẹ́ẹ̀ dàbí Kárúnà àwọn tá a fún ní mímọ̀ tí wọ́n jẹ́ ní Ọlọ́run tí wọ́n ma òní tí wọ́n ma ọ̀la ó tún lè ẹ́lì màún èyí wọn ni wípé àwọn tí wọ́n ti mọ ibi tí gbẹ̀yìn Kárúnà ó padà já sí ìlímà bẹ̀rù nù ni alladhina utul ilma àwọn tí ń wo Kárúnà pé gbogbo bó ti ń ṣe fẹ́lá tó ń fẹ́ láyì tó ń fọlá jiyọ̀ tó ń bùgá tó ń ṣe gbogbo ẹ̀yẹ kò ní lábọ̀ wọ Kárúnà ó lè lẹ́yìn fúngbà díẹ̀ náà ni yóò padà tán yẹnyẹn tó ní sẹ́kù. àwọn yìí wá ń sọ fáwọn tó ń pè wẹ̀yìlákùn erin yóò da. dawabulahi ẹ̀san Ọlọ́run tí ó san fún wa lálùkìyàmà khayrun liman amana òun ló lóore ju ti Kárúnà lọ fẹ́ni ọba ní ìmánì wa amila solihan tó sì ń sẹ́rẹ̀ akọ́ha illa ghabirun. Barakallahu fikum yamayi ẹni alibarika àti ọkọ ẹgbẹ́ mi ni dáadáa mo gbádùn yín púpọ̀ Ọlọ́run jẹ́ salibarika wala yulaqaha ẹnìkan ò ní rí sàwábù Ọlọ́run lálùkìyàmà illa ghabir àbẹ́ni ọba ṣe sùúrù tó lóun wá yìnyín ayé nìkan òun nù ni. fakasabna bihi wa bidari ila rúdọ̀. ìgbà tó wá dijọ́ náà ọjọ́ tí àwọn àfa tí wọ́n sọ fáwọn tó ń wípé ọlá tí ń bẹ lọ́wọ́ ẹni tẹ́ ń pariwo rẹ̀ yóò padà tán ìgbọ́ wa ya fakasafuna bihi àwa pa Kárúnà fakasafuna bihi lé àrídọ̀ ani Kárúnà ani ọparẹ wabidari yọ̀dà fún ọ kasafuna bi ilé àrídọ̀ wabidari báwo ló ṣe rí bẹ́ẹ̀ kasafuna bihi ani kí ilẹ̀ ó gbé Kárúnà mi ilẹ̀ wa gbé mi tán Ànábì Mùsá wa ni Ọlọ́run ilẹ̀ tó gbé Kárúnà mi yìí owó rẹ̀ tó ṣẹ́kù yìí ó sì máa di táwọn èèyàn máa pín tí wọ́n máa fi rántí rẹ̀ pé ń sì ń bẹ kó lòun lọ owó rẹ̀ lòun jogún ó ti yé báwọn ilé rẹ̀ ń ná ilé rẹ̀ tí gbogbo ohun tó kọ́ ilé sí tó sì ní dúkìá sí àti báńkì rẹ̀ àti gbogbo ẹ̀ Ọlọ́run mọ́ fẹ́ bá ń pàṣẹ fúnlẹ̀ náà kí gbogbo òun náà. wabidarihi àti ilé Kárúnà àti gbogbo nǹkan rẹ̀ àwa pa gbogbo rẹ̀. fama kana lahu min fi'atin yansurunahu min dunillah. fama kana lahu min fi'atin kò wá sẹ́nìkan nínú àwọn alágbára yansurunahu min dunillah kò wá sálágbára kan tó lè gbogbo àwọn ológun rẹ̀ àtàwọn ìyá tó fẹ̀yìntì àti gbogbo alágbára rẹ̀ wọ́n lọ́dọ̀ gbogbo wọn pitú ọwọ́ wọn Kárúnà jáde ma. min dunillahi. Ọlọ́run nìkan ló lè ràn lọ́wọ́ Ọlọ́run sì lóhùn ní ràn lọ́wọ́ ma. wa ma kana minal muntasirin. wa ma kana minal muntasirin kò sí jẹjà ọjà jẹ ni Kárúnà jẹjà. wa asiba alladhina tamannaw makanahu bil amsi. alladhina tamannaw makanahu bil amsi. àwọn tí wọ́n ń kí bòsí lánàá wípé àwọn fẹ́ dàbí Kárúnà lẹ́nu jọ́ ni tí wọ́n pé àwọn ọlọ́mọsá ṣe dúró báyìí fáwọn wọ́n wá ń wí pé. wáyéka anallah. wọ́n pé yé. wáyéka anallah. ka anallah yabsutu rizqa liman yasha'u wa ibadihi wa yaqdir. Wait. Tai. Wayo Allah. Wayo Allah.
ka anna Allah wey oh my God كأن الله àṣẹ Ọlọ́run ọba mi rísíkọlí àyàṣá àkùnmí ní ìbàdí ìwà ẹ̀kẹ́dì àṣẹ lóòótọ́ ni ọ̀rọ̀ tí àfa alágbájá sọ lánàá pé Ọlọ́run ní máa tẹ́ á sì kífẹ́ ni ọba wù á sì díwọ̀n rẹ̀ àṣẹ yìí tó díwọ̀n bá wa táwọn wípé kò ṣe fún wa àsóore ló ṣe àṣẹ báwa náà bá ṣe parẹ́ ni. لولا أمن الله علينا bí ẹ bá mánu Ọlọ́run ṣe fún wa mánu làáfà tó sọ fún wa pé yálẹ̀ ìta wé hákùn àfa tó ní ọgbẹ́ ẹ má fọlá àdàtọ́ ọmọ ẹni tí ò ní pẹ́ parẹ́ tí ẹ bá ṣe kúrú mánu tọ́lọ́run ṣe fún àwọn tààrà àfa tó ṣe wá ṣe fún wa wípé ká má fọlá kárùnà tọrọ làkàṣà àfa mi náà torí gbogbo àwọn òṣìṣẹ́ rẹ̀ wọ́n jọ parẹ́ lákàṣà àfa mi náà báwa náà bá lọ́dọ̀ ẹ̀ta láàánú wájú jẹ lọ ni báwa náà bá ṣe parẹ́ nù. وكأنه láàyò fún lè hàn bàbá àtẹni aláìmúre yẹn àti kò ní jèrè dalẹ̀. تلك الدار الآخرة tilika darul akhirah Ọlọ́run wá ní wa nábì ń bọ̀ ọ̀rọ̀ Kárúnà mo sọ fún ọ yìí ọ̀rọ̀ Kárúnà ni mo sọ fún wa nábì kọ̀rọ̀ yìí Kárúnà fún ọ bá ń sọ fún àwọn sàhábà sọ fún àwọn àlùmọ̀ rẹ ti ń bọ̀ ó ní bá ti padà sáyé Kárúnà rẹ̀ ìgbà tí ń ṣe fáàrí pẹ̀lú ọlá tá a dá láyé àmọ́ àwọn tí wọ́n bá dúró pẹ̀lú Ọlọ́run ìwà nábì torí kí Ọlọ́run sọ fún ànábì ni pé ànábì olówó الله عليه وسلم tálíkà lànábì olówó kò nìkan àwọn sàhábà wọn wò wípé ọ̀gá wa ẹ̀kọ́ gàwá ti wà ó kẹ̀kẹ́ أكرمكم الله àwọn sàhábà wọn wò bẹ́ẹ̀ ẹ̀kọ́ gàwá ti wà ó kẹ̀kẹ́ àti ìjọba ti ń tẹ̀ lọ́gà yìí gan ẹ̀kọ́ gàwá ti lówó ọgọ́ olówó ọ̀gá àìmọ́ ìjọ́ tọ́gùn onírún jẹjẹ ẹ pa àwọn sàhábà wọn tẹ̀lé wà nǹkan tá nàbí ọjẹ الله عليه وسلم o ti máa gbà ebi ń bọ́lọ̀ ń sọ̀rọ̀ ó yẹ kó ti bọ́lọ̀ ń sọ̀rọ̀ kọ́lọ̀ ti kẹ́ kó fún lówó náà ọmọ lọ́rọ̀ ń sẹ́ lọ́lọ́run fi wá gbọ́rọ̀ Kárúnà wá pé wá nábì bá ń sọ tán Kárúnà fún wa gbé fíìmù Kárúnà wá àfáà tí ò lówó kìí ṣe ebú onílóde ebú àwọn owó tí wọ́n sọ di nǹkan lónìí tẹ́ ẹ fi ń bú ẹni tí ò lówó òun àwọn àfáà àtàná òsì làwọn mú òsì ni wọ́n fọ́ fún ni wọ́n dìgbò fún àwa tòní là wá dìgbò fowó ọwọ́ dàbí ìgbà tọ́já sí wípé bá àfáà bá wá kéwú tán tí ò wá rówó ọwọ́ dàbí ìgbà tó yẹ kọ́lọ́ wọn gbàdúrà rẹ rárá àìlówó ni gbígbàdúrà tàwọn tàná الله أكبر àìlówó ni gbígbàdúrà tiwọn so anabi wa Ọlọ́run wa ń sọ fún anabi wípé تلك الدار الآخرة wọ́n bá ń sọ fún wa wípé ad-darul akhirah tilka ad-darul akhirah ilé ọ̀run ni ilé alkiyama agbélé náà kalẹ̀ lilladhina la yuriduna uluwan bil ardi wala fasada wal aqibatu najaluha ilé ọ̀run ni náà يجعلها للذين لا يريدون علوا في الأرض ẹni tó bá ti lóhùn òní òun ọ̀fẹ́ ẹni bá ti lóhùn ọ̀fẹ́ ga lérí rẹ̀ wọn uluwan fil ardi kìí ṣe gíga ti ìjéèyàn ẹni bá ti lóhùn ọ̀fẹ́ lu ọlá ayé òun làlùkìyàmà ń gbó ولا òun ní ọ̀yàn lọ́hùn فسادا abẹ́ni ọba wa ní ẹ̀wọ̀n kan wàlá fasada abẹ́ni táwọ̀ Ọlọ́run ọ̀wá ọlá mọ̀ wá ní ọ̀sá wùmí kí n da ọlọ́lá ọwá ọlọ́lá ọ̀hún tán wàlá fasada kọ̀ wá fọlá àwọn balẹ̀ jẹ́ èyí wọn ni wípé Sayyidina Ali àbí Umar ó ní wà nábì amma uluwa amma lẹ̀ uluwu orí uluwu tọ́lọ̀ ń wí wọn pé kéèyàn ó lè yàn fẹ́ déèyàn láyé mi náà fẹ́ ga mo fẹ́ lọ́lá fàfi nafsi mi ní òun ṣe ìwò ó wù mí náà kí mi náà ga láyé wa amma al-fasad àmọ́ kí n wá ga tán kí n wá fi gíga mi bàtà wọn tí ọ̀gá jẹ́ kí n máa fi lá wọn lójú kí n máa fi nà wọn pàṣán fala hajatan libi olóhùn ní ṣe wàlẹ́ àlùtò wọn ti bẹ́ẹ̀ náà gé Umaru gbogbo gíga ẹ̀ náà tí Sayyidina Umaru fi kú Umaru kú lẹ́yìn pé ọjà gbèsè ni ìsìn mẹ́lẹ́ àlìfà ọjà gbèsè ni wọ́n san o ó ní wọ́n talé òun ni wọ́n fi san gbèsè òun sì ni president Sayyidina Umaru yóò lè gbá àwọn oúnjẹ ni kí kó sófin pé ní gbogbo oṣù òun sì ni president òun ni Amirul Mu'minin ó kú tó ń gbèsè ni wọ́n á san gbèsè ní gbogbo òkú táwọn sẹlẹ̀ yẹn Abubakar ńgbà tó jẹ khalifa Abubakar jẹ khalifa èyí tó ń lo kóyún tó ń lọjà ńlẹ̀ ìtajà kó ìdí president Nàìjíríà kó tó máa lọ sí ọjà Yankara kí president tó wá ní so wọ́n ní Mr President wọ́n bẹ ní sọ́mù Yankara wọ́n jòkó sí tàbí ó ṣe bẹ́ẹ̀ mọ́ lóde òní bí Abubakar gbà wáyà làwọn sàábé wa ní kò ní da wọ́n á ṣe mítìnì pé kò ní da kọ́ pé ẹni tó jẹ́ khalifa lẹ́yìn ànábì òun ní tó wá ń lọjà tó ń lọ lè ta ọjà pé yóò yàtọ̀ fún ẹlòmíjọ́ máa parọ́ nínú àwọn àfa mo lóko kínní òun ṣiṣẹ́ télọ̀ òun ṣiṣẹ́ mo lóko màlúù òun ṣe gbá mo ní ẹn kó rẹ́sì àtókò màlúù tó níhun ibo ló ti rí owó tó fi pìpì rẹ̀ tó fi bẹ̀rẹ̀ gbogbo ẹni tí ó bá lóko màlúù tí ó lóko rẹ́sì tí ó ní nǹkan kan tó yẹ pé ó ní ń ta màlúù ń ta rẹ́sì ń ta gbò tó bá jẹ pàáfàá ní o ti bá wọn ọgbọ́dọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ ń bí ọmọ ọ̀dọ̀ ọgbọ yọkọ bẹ̀rẹ̀ ń bí ọmọ ọ̀dọ̀ yọkọ máa ṣe ọdọ ẹnìkan náà lọ́wọ́ yà wọn abúlé yọ kásìn ọgbọ torí o lóko màlúù tó fi kọ́lé o lóko màlúù tó fi ní mọ́tò lẹ́gbàá tó ní mọ́tò tán tó kọ́lé tán tó ṣe gbẹ̀ tán ọ ẹ̀sẹ̀ wàá rúwọ́ra wàá màlúù jọ owó ní tó fi kọ́kọ́ pilẹ̀ èyí ń bolówó ohun tiwa yà á sírò èyí ń ọ̀nà bí ọ̀rọ̀ màlúù ti dá sírò rẹ̀ ìwà lóko màlúù ní gbogbo ẹ̀hún èyí ń túmọ̀ wípé ọ̀nà tá a gbà rí kójọ òun ṣeṣe kọ́nà òun di á padà síbi ọ̀nà yìí malijawu la wa lọ kì í sí bẹ̀rù Ọlọ́run. malijawu ni ìbẹ̀rù Ọlọ́run kọ́ àwọn ọdẹ yẹ kí Ọlọ́run pé ó yẹ ká fún oníṣẹ́ tí ó máa ṣe ó yẹ ká fún oníkíní kájọ́ máa ṣe ń sin já kò yí sí owó tán fi ń gbẹ̀rẹ̀ ẹja sísìn owó kékeré kọ́
owó náà fi bẹ̀rẹ̀ fáàmù kì í sọ owó kékeré owó tó fi bẹ̀rẹ̀